káàbọ̀ padà láti agbo amúlùdùn lágbo tí èmi àti Olúwagbénga Sàláù tí a ti lọ fẹsẹ̀ rajó bí ẹ ṣe mọ̀ pé ijó jíjó ara eré ìdárayá ni tí ó sì yẹ kí a máa ṣe lóòrèkóòrè láṣẹ Èdùmàrè pẹ̀lú gbogbo bó ti wulẹ̀ kó máa rí tó láyìíká wa àbí lórílẹ̀‐èdè wa. Ẹ jẹ́ kí a fi àdúrà kan pé inú wọn máa dùn ní inú ò ní dùn wá láṣẹ Èdùmàrè torí agbo amúlùdùn yẹ agbo tó jẹ́ agbo àríyá tó yẹ ká ti máa gbé bọ́dì àti sóòlù wa ní bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe inú ilé agbára ó yẹ kẹ́yìn náà máa ṣe bẹ́ẹ̀ lé ẹ̀yìn ara lé. Ní báyìí àti bọ́ sí abala tí a fi máa gbẹ̀yìn lórí ètò lé ní bí ẹ ṣe mọ̀ pé ní ọjọ́ Jímọ̀ ọjọ́ ńlá tí a bá ti dé abala tá a fi máa gbẹ̀yìn lórí ètò ọmọ sàpá kan yàtọ̀ sí bí a ṣe máa ń ṣe lọ́jọ́ Ajé àbí ọjọ́ Tuesday àbí ọjọ́ Wednesday tó bá ti di ọjọ́ Jímọ̀ olóyin báyìí abala tí a fi máa ń gbẹ̀yìn lórí ètò ní a pè ní abala àwọn ìlúmọ̀ọ́ká òṣèré bóyá amúlùdùn ni o bóyá olórin ni bóyá onílù ni àwọn ni a máa ń gbé wá sórí ètò lẹ́ni tí wọ́n bá wa sọ̀rọ̀ nípa iṣẹ́ tí wọ́n yàn láàyò bí wọ́n ṣe bẹ̀rẹ̀ àti ibi tí wọ́n bá dé àti àfojúsùn wọn lọ́jọ́ iwájú lórí iṣẹ́. A ti wá wà ní abala yìí bákan náà àlejò tí a gbé wá léni wọ́n ti darapọ̀ mọ́ wọn lé agbára ṣùgbọ́n kí n tó fi orúkọ àlejò wa léde wọ́n jẹ́ olórin mùsùlùmí tí Ọlọ́run gbà fún ní apá ibi tí wọ́n wà lọ́run ṣùgbọ́n orúkọ tí wọ́n ń jẹ́ orúkọ àwọn àgbàlagbà nínú ẹ̀sìn Islam ní tí èmi ò kí ń fẹ́ dárúkọ ṣùgbọ́n látàrí pé orí afẹ́fẹ́ la wà a sì gbọ́dọ̀ fojú wọn léde. Orúkọ àlejò wa ni Muhammadu Raji Ọláyíwọlá. Àlejò wa ẹ káàbọ̀ sílé agbára pẹ̀lú wa ẹ káàárọ̀ àkú dédé àsìkò yìí. Ẹ káàárọ̀. Ẹ jẹ́ kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ gbogbo ibi tí wọ́n ti ń wò wá lágbàáyé kí wọ́n mọ orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ àti iṣẹ́ tí ẹ yàn láàyò. Orúkọ mi ni Adakiru Muhammadu Raji Ọláyíwọlá tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Alóyin lóhùn Àlìkọ́dìrí. Ṣeun àlejò wa tí ẹ darapọ̀ mọ́ wa nílé agbára lénìí ẹ ti dárúkọ yín fún àwọn ará ilé bó ṣe jẹ́ pé mi ò rántí fi Azakiru ṣe ẹjọ́ tí a bá ní kí a wò ó iṣẹ́ wo gan lẹ yàn láàyò àti pé Azakiru tó wà níwájú orúkọ ọ̀hún kí ni ìtumọ̀ rẹ̀? Olórin ni mí, iṣẹ́ orin kíkọ ni mo yàn láàyò. So Azakiru tí ó wà níwájú orúkọ mi ẹni tá bá ń pè ní Azakiru òun ẹni tó máa ń ṣe zikiri. So àjẹbí ni zikiri mo bá nílé ni látọ̀dọ̀ bàbá mi. So iṣẹ́ orin ni mo yàn láàyò. A jẹ́ pé iṣẹ́ orin tí ẹ̀ ń kọ yìí ó ti jẹ́ pé ìrandíran ni àbí ẹ bá orin kíkọ nílé ni kò ń ṣe pé bóyá ẹ yàbàrà lọ síbẹ̀ torí passion ti yín. Bẹ́ẹ̀ ni passion mi ni mo sì tún bá nílé ni torí ìdílé Kọ̀dìríyà ni mo ti wá tá a ti máa ń ṣe sí kìkì tá a ti máa ń gbà ní. So ibẹ̀ ni mo ti wá pé talent yìí ń bẹ ní ara mi so mo ṣe discover talent mo fi mú iṣẹ́ orin ààyè. Tí a bá wá ní kí a wò Azakiru Muhammadu Raji tí ó darapọ̀ mọ́ wa lówùúrọ̀ yìí iṣẹ́ orin ni ẹ yàn láàyò àti mọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ orin ló wà bá a ṣe rí orin tàkasúfèé la rí orin ẹ̀sìn la rí onírúurú orin la rí fújì la rí àpàlà iṣẹ́ orin èwo gan ọ̀nà wo lẹ tọ̀ nínú gbogbo àwọn ẹ̀ka orin tó wà àti pé bó lẹ ṣe bẹ̀rẹ̀ gan. Iṣẹ́ orin mùsùlùmí ni iṣẹ́ orin Islam ni mo ń kọ. Tá bá wò pé bí mo ṣe bẹ̀rẹ̀ láti kékeré la ti máa ń ṣe zikiri tá ti máa ń lu bàndírì bọ̀ tí mo lè sọ pé mo bẹ̀rẹ̀ iṣẹ́ orin kíkọ mo fi Yorùbá kọrin yàtọ̀ sí èdè Lárúbáwá so 2017 mo bẹ̀rẹ̀ pé iṣẹ́ orin yìí mo fẹ́ mú láàyò mo yàn láàyò so 2017. Ẹ ti sọ ọdún tí ẹ bẹ̀rẹ̀ tá a bá wá ní kí a tún wò nígbà tí a bá wo ọdún 2017 sí àkókò tá a wà á rí i pé ilẹ̀ ti ta sí ẹ wá jẹ́ kí a wò nínú orin Islam pàápàá jùlọ tó tún jẹ́ orin ẹ̀sìn ǹjẹ́ èèyàn gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àbí èèyàn gbọ́dọ̀ lọ lé kéwú abá ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n ń kọ́ṣẹ́ orin ṣé iṣẹ́ orin ṣé èèyàn lè kọ́ àti pé téèyàn bá fẹ́ kọ́ ṣé èèyàn gbọ́dọ̀ lọ lé kéwú àbẹ́ni tí ò lọ lé kéwú náà ó lè máa kọrin lọ. Ẹ ṣé olóòtú nípa orin ẹ̀sìn èèyàn gbọ́dọ̀ kéwú bọ̀tẹ́niyàn ò bá wá kéwú ó gbọ́dọ̀ nímọ̀ nípa ẹ̀sìn Islam torí orin tá à ń sọ yìí wáàsí ni ọ̀rọ̀ Ọlọ́run dẹ̀ ni so ẹni tí ò bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yé tí ò gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yé kò lè kọrin ẹ̀sìn torí ìmísí ni ó ń wá bí revelation ní Quran so ló ṣe jẹ́ pé èèyàn gbọ́dọ̀ léèmọ̀ nípa ẹ̀sìn kó tó kọrin ẹ̀sìn lára. Bákan náà nígbà tí a ti mọ̀ pé èèyàn gbọ́dọ̀ nímọ̀ nípa ẹ̀sìn tí ó bá ṣe lọ lékéwú ó gbọ́dọ̀ súnmọ́ àwọn tí ó lọ kí wọ́n lè máa fi ẹ̀sìn yẹ wá jẹ́ kí a wò ó nígbà tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin ní ọdún 2017 tí a bá ní kí a wò sákòókò bóyá bí ọdún méje àwọn àyè wo
lẹ ti kọrin rí tó yẹ pé bóyá mo ti kọrin ní Ondo, mo ti kọrin ní Àkúrẹ́, mo ti kọrin àwọn àyè tí ẹ ti kọrin rí àbí ìpínlẹ̀ àbí orílẹ̀-èdè. Now, tá bá wo láti ìgbà náà tá a ti ń kọrin, a ti kọrin ní ìlú lọ́pọ̀lọpọ̀, a ti kọrin ní Ondo State, a ti kọrin nífẹ̀ẹ́, a ti kọrin lóṣogbo, a ti kọrin lẹ́dẹ, a ti kọrin níbikíbi Èkó, Ìbàdàn, káàkiri. So òkè òkun nìkan àti internationally nìkan la àti ìlọ, bọ̀ káàkiri ilẹ̀ yìí a ti lọ dáadáa níjọ́ náà jíjẹ àtìlẹ̀ tó súnmọ́ wa. Ọ̀dà náà Ọlọ́run àgbẹ̀yìn lékè àdẹ̀gbẹ̀ lọ international level tí nǹkan tó ń wo ẹlẹ́dàá yín, nǹkan tó ń wo ẹlẹ́dàá yín náà dẹ̀ máa wò yín. Nínú iṣẹ́ orin kíkọ a mọ̀ pé kò sí ní ìpèníjà gbọ́dọ̀ wáyé. Àwọn ìpèníjà olè ti bá pàdé nínú iṣẹ́ orin kíkọ yín. Ìpèníjà pọ̀, ayé yìí lásán gan-an. Ìpèníjà ká tó wá Nàìjíríà gangan fún rẹ̀. Ayé tí ń wíìnì méjì bẹ́yẹn, ilé ayé ìpèníjà, Nàìjíríà ìpèníjà, ó di tú wò báyẹn. Bẹ́ẹ̀ni ni ìpèníjà níbi iṣẹ́ orin pọ̀. Àkọ́kọ́ wọ́n máa kọ́kọ́ fi ojú kéré ẹ pé o ò jẹ́ nǹkan kan. So ó ní iṣẹ́ kan tí mi mo forúkọ bẹ́ni yẹn láṣìírí, ó ra irinṣẹ́, ó wá ní ká wá bọ̀ òun sí i. Èmi lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ débẹ̀ tí mo kò orúkọ, wọ́n dẹ̀ lórúkọ mi sẹ́yìn tó rẹ́ dìtẹ̀ Ọlọ́run bá fún mi. Wọ́n pe orúkọ mi. Gbogbo àwọn tí wọ́n kọrin bẹ́ẹ̀ kò ṣe ti wọn àlìkìdílé èmi kọ lọ́rùn. So ìpèníjà pọ̀ gan-an bí ká dé ibi tán ní ká ti wá kọrin tó má gbé máìkì. Àìmọye ààyè ojú kéré wa nù ní Ọlọ́run adúpẹ́ fọlọ́run. Àwọn tó ń sọ pé àwọn ìkọ̀kọ̀ yẹn náà ní wọn náà wá ń pọ́n wa létí tó ń gbà pé ẹ̀bùn ń bẹ lára ẹ̀. Ọ̀dà náà àlejò wa, ìgbà tí ẹ fẹ́ wọlé lẹ́ẹ̀kan mo gbọ́ pé lára àwọn ìnagijẹ yín ni Alóyin Lóhùn. Ṣé fún ara lára yín lẹ dìde pẹ̀lú orúkọ yìí ni àbí àwọn èèyàn ló fún yín ní orúkọ yìí, àti pé kí ló ṣokùnfà ìnagijẹ yìí? Bẹ́ẹ̀ni, ìnagijẹ méjèèjì tí mò ń jẹ́ àwọn fún mi náà ni. So Alóyin Lóhùn ayé ló fún mi, Àlìkọ́dìrì náà ayé ló fún mi. So Alóyin Lóhùn ó bí ní 2018 ni wọ́n fún mi ní Ayélóyin Lóhùn nígbà tí àtúnṣe ìdíje gómìnà tí mo kọrin fún Adéètì. So ibẹ̀ Iléṣà lọ lọ́dún náà lọ́n tán ti ní eléyìí Alóyin Lóhùn ló máa jẹ́. So ibi tí mo ti Alóyin Lóhùn. Ẹ wá jẹ́ kí á wò nígbà tí kò sí tí ó níbi tí ó fi dá, tí ò ní ọ̀nà tí kò gbà dá. Nígbà tí èèyàn bá sì kojú ìpèníjà, ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá níṣe ni àwọn lọ sí orí òkè lọ gba ọṣẹ kan àbí lọ wọ ẹsẹ̀ kan àbí lọ ṣe nǹkan kan. Ọ̀pọ̀lọpọ̀ á ní àdúrà làwọn gbà. Gbogbo àwọn ìpèníjà tí ẹni ó pọ̀ nínú iṣẹ́ orin yìí, ọgbọ́n wo ni ẹ lò àbí ká sọ pé báwo lẹ ṣe ṣe tí Ọlọ́run ṣe ń kó yín yọ lónú àwọn ìṣòro yìí? Now, ó pọ̀ ní tí mo lò lélẹ́yìí, ẹni tó bá máa jẹ́ olórin láyé tó dẹ̀ fẹ́ hàn á ní ìtẹríba. Á dẹ̀ jẹ́ ààbò tó máa gba gbogbo ẹ̀. So grandma mi kọ́ lọ́n fọ̀ ẹ̀wọ̀n àwọn ló máa ń gbà mí lójú pé ọ̀nà tó ń lọ jì gbọ́dọ̀ gba ẹ̀gbin mọ́ra, gbọ́dọ̀ máa pọn anybody ló. So àdúrà àwọn ìyá ìgbà mi mo lè dé show kí ìyá kankan yọ sí ibi àṣẹ tó wá ibi iṣẹ́ tó lágbára ni. Ó yá gbàdúrà ṣe nǹkan báyìí, ó dẹ̀ máa rọrùn fún ẹ. Téèyàn bá ti ní tẹríba gbogbo nǹkan ló máa rọrùn fún ẹ. So àtọ̀pọ̀lọpọ̀ àdúrà náà. Ọ̀dà náà àlejò wa, ǹjẹ́ ipò tó yẹ kí orin Islam wà ní orílẹ̀-èdè lọ́wọ́lọ́wọ́ yìí ká fi wé ti ayé àtijọ́ tí wọ́n ṣe ń kọ orin Islam, ṣé ipò náà ló sì tún wà ní ayé òde òní? Tẹ́ bá ní ká gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn, báwo lẹ ṣe rí sí? Ṣé nǹkan tí ó ń gbòòrò lọ síwájú ni àbí ó kàn dúró sójú kan bí omi adágún? Adúpẹ́ orin Islam ń gbèrò, ó ń lọ síwájú ju tàtẹ̀yìnwá lọ, torí gbà tí àwọn bàbá yìí tán ń kọ ní lánàá kò tí ì sí tẹkinọ́lọ́jì tó ṣe dáadáa tó báyìí. Bọ́lá ìpín sí orin Islam ń lọ síwájú tó yẹ kó wà náà. Àti àbáwá ní kí á wò yóò ní ẹni téèyàn ń wò gẹ́gẹ́ bí aláwòkọ́ṣe, gẹ́gẹ́ bí èmi sì gbà fún àwọn ọ̀gá tí wọ́n jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ́nu iṣẹ́ yìí, tí ó sì jẹ́ pé mo lọ́gàá tó pọ̀. Tí àbáwá ní kí á wò nípa iṣẹ́ orin tí ẹ yàn láàyò, ta ni ẹ jẹ́ àwòkọ́ṣe tó jẹ́ pé ẹ̀ ń wò níwájú pé ẹni yìí àwòkọ́ṣe mi ni, àbí tó bá ṣe di pé Ọlọ́run tó ní kí èmi àtẹni yìí pàdé kájọ kọrin pọ̀, yóò wù mí láti bá ẹni yìí ṣiṣẹ́ papọ̀ nídìí iṣẹ́ orin Islam?
bẹ́ẹ̀ ni Alhaji Sarumi àti Alhaji Saudi àwọn ni rómọdé tí kí ni àwọn nǹkan gbòógì tẹ́ rí ní ara wọn tí ó jẹ́ kí ẹ nífẹ̀ẹ́ wọn. náà aláwọ̀kọ́ Alhaji Sarumi kọ̀díríyà ni wọ́n, ìpìlẹ̀ kan náà ni ìpìlẹ̀ àwa méjì. Àwọn náà inspire mi pé ẹni ń fi bàndírì kọrin ó ń ṣe báyìí, èmi náà ní ìṣe báyìí. tó ń gbà tí mo tún wá bẹ̀rẹ̀ bẹ́yẹn fún ara Alhaji Sarumi pé ẹni ní ìfọgbọ́n ọlá ìkókọ́ sí ó ń ṣe dáadáa ó fún wọn méjì síra wọn mi lè jẹ́ ẹrú so àwọn nǹkan tí mo rí lára. Bàbá ọgbọ́n ni ẹ dárúkọ ẹ̀, Alhaji Sauty Arẹwà, kí Ọlọ́run jẹ́ kí á rí ẹ̀mí wọn lò pẹ́ nínú orin Islam. Bákan náà Sarumi nílùú Ìlọrin lọ́n, kí Ọlọ́run jẹ́ kí wọ́n pẹ́ fún wa. Ẹ̀yin tí ẹ ń wò wọ́n náà gẹ́gẹ́ bí àwòkọ́ṣe, Ọlọ́run á gbé yín dé ipò kan náà tí ẹ jọ kọrin papọ̀ tí ẹ sì jọ lùgbà. Kí á tó wá wò báyìí nínú iṣẹ́ orin, àwọn àyè wo lẹ ti lè kọrin àbí gbogbo àyè lẹ ti lè kọrin? Náà níbi iṣẹ́ orin alhamdulillah kò sí ààyè tí a kọrin tó bá ti jẹ́ pé àyàkó bá kò síbi tí bóyá ìgbéyàwó ni, bóyá ìsílé ni, bóyá ìsọmọlórúkọ ni, bóyá ẹjọyè wọ́n fẹ́ ṣe birthday gbogbo ẹ̀ láti lè kọrin láti dá tán lè máa gbádùn. tó wá jẹ́ kí á wò èmi ò mọ̀ tàbí kí n sọ pé mo mọ̀, ṣùgbọ́n àwọn ará ilé fẹ́ mọ̀ pé Zakir Muhammadu Raji Aloyin lóhùn tí ó ń bá wa sọ̀rọ̀ tí darapọ̀ mọ́ wa ní agbára lẹ́ni, ǹjẹ́ ẹ ti di ẹni tó láya nílé? Kápẹ́ ti di aláya nílé, àbáyín dúpẹ́. Kápẹ́ ẹ̀ tí ì dí, kí ló dé tí ẹ̀ fi tí ì dí? Torí pé a rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wò wá létí wọ́n ní Aloyin lóhùn ó wù mí kí n bá dọ́rẹ̀ẹ́ pọ̀, sáàyè wà fún wọn àbí ilé ti kún? Mo ti níyàwó alhamdulillah, mo ti níyàwó kìíní bọ̀ ààyè sì wà. Kọ́lọ̀ bá wa sínú ẹ wá jẹ́ kí á wò nípasẹ̀ orin tẹ́ ń kọ ẹ̀, á rí àwọn obìnrin níbi tẹ́ bá ti lọ ṣeré tí wọ́n á ní Aloyin lóhùn ò sì ṣe tèmi ní, Aloyin lóhùn ò sì wo bí tí mo wà. Ọgbọ́n wo lẹ máa ń dá sí àbí ọ̀nà wo lẹ fi ń tọ́ tí ilé ò fi dàrú? Ọlọ́run ló máa ń fún ìwọ́n ṣe, torí wọ́n tọ́lọ́ bá ti pè mí lórí tọ́lọ́run lẹ́fẹ̀ẹ́ gbíga wàhálà àwọn obìnrin tán máa ń ṣe so Ọlọ́run obìnrin yìí wọn ṣe é sá, so Ọlọ́run ló máa ń ṣe a máa ń bẹ lọ́wọ́ Ọlọ́run á dẹ̀ rọ̀ wọ́n lọ́wọ́ pé ọ̀rẹ́ lásán lè jẹ́ tí ò jẹ́ pé fífẹ́ ní orí ara obìnrin náà wà orí wà lára. Ibi tí mo ṣe fẹ́ lọ bá Gbénga. Ọ̀dà àlejò Balógun ní sùúrù náà, ǹjẹ́ tí ẹ ti ní àwo orin kankan? Bẹ́ẹ̀ni títóbi Ọlọ́run. Ṣé ẹyọ kan náà ni? Bẹ́ẹ̀ni ẹyọ kan. Ẹ pé àkọlé ẹ̀ ní títóbi Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Kí ni nǹkan tí ó jẹ́ bí kí ló wá sí ní ẹ̀mí tẹ́ fi pè ní títóbi Ọlọ́run? Mo wo sùnkún bí ayé ṣe lọ, bí Ọlọ́run ṣe dá nǹkan àti bí Ọlọ́run ṣe lo ara ẹ̀ tó ń gbẹnu mi sọ̀rọ̀. So lóyìn tí bá mi àkọlé rẹ́kọ̀dù yìí ti fi Ọlọ́run yìí, so mo dẹ̀ gbá wọn sẹ́yìn ní ìgbà mọ̀ pé so ọ̀nà mi bí gan-an ni ó take mi níbi like years tó gbórin yẹn jáde ní research tí mo fi ṣe research. Ó dáná ẹ dárúkọ àwọn ìpèníjà tẹ́ ti kọjú ní inú iṣẹ́ orin, ṣùgbọ́n ẹ mẹ́nu lọ bí kí a fẹ́ gbé orin jáde tí a ń pè ní recording, àwọn promoter àti producer yín ìjẹ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń fẹ́ náà ló ṣe ń lọ àbí àwọn ìjákulẹ̀ wá ní apá ibẹ̀ yẹn náà? Torí mo rí bẹ́ẹ̀ pariwo nísìnyí mo mọ̀ pé ọ̀rọ̀ pẹ̀lú ìwé kọ́bọ̀ nìyẹn. Now so títóbi Ọlọ́run yìí tí mo ń sọ yìí 2018 láti bẹ̀rẹ̀ recording ẹ̀ àti parí kan master ìlókù kí lorúkọ ẹ̀ dẹ̀ jóná system user hard disk bọ́n aṣẹ́ hard disk ní àbórin bẹ́ẹ̀ mọ́ a tún lo studio ní ó pàtó studio mẹ́ta àti ìkọ́dọ̀ tó jáde ìgbà tá tún fẹ́ gbé jáde ìpèníjà wà wọ́n aṣáájú ọpọlọ kọ́lọ́ sọ pé ọ̀dọ̀ àdúgbò ló máa jáde. Ibi tí ẹ̀dá òde bẹ́ẹ̀ díìskì ọba bọ́ọ̀nù ìtọ́lọ́run fẹ́ ṣe yóò ṣe. A dúpẹ́ fún Ọlọ́run pé àwo orin títóbi Ọlọ́run padà jáde, bó ṣe jẹ́ pé nínú àwo orin náà yóò wù wá kẹ́ẹ̀kọ́ díẹ̀ fún wa, pàápàá jùlọ yóò tún wù wá kẹ́ẹ̀kọrin fún iléeṣẹ́ wa ká lè mọ̀ pé lóòótọ́ tested
and ká trust yín nínú títóbi ọlọ́run tí ń bá rántí lọ́dún 2018 tẹ̀sọ́dà yẹn pé ẹ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ó kọ tèmi náà sì jáde ńbẹ̀ tí ń bá rántí ẹ wá kọ díẹ̀ fún wa nínú títóbi ọlọ́run kẹ́tún wá kọrin fún iléeṣẹ́ Kaftan television kí á lè mọ̀ pé ó débẹ̀. Ó ṣe pàtàkì ká gbóhùn lẹ́nu yín nítorí àwọn aráalé tí wọ́n mọ̀ pé alóyin lóhùn ìṣètòtọ́ ní alóyin lóhùn tún ti dé mo tún gbórin náà dé mo dé pẹ̀lú èdè èmi kọ́ Ọlọ́run ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń gbọ́ tẹ́ lódùn ẹ máa máa ṣe kù ìfẹ́ o títóbi fọlọ́run ọba lára àgbà ìdá kábíyèsí ọba tó ga jù ọba tá orí tá ń rá mi yẹn títóbi fọlọ́run ọba lára àgbà ìdá kábíyèsí ọba tó ga jù ọba tá orí tá ń rá mi yẹn títóbi Ọlọ́run ó pọ̀ gan kò má sẹ́ni tó lè ròyìn ẹ̀sìn ọba tá orí tá ń rá mi yẹn òun tó dẹ́ni tẹ́nìkan òbí ànábì Ádámù lórúkọ ẹ̀ àdéhùnsọ́lá túwàsálà òun ní àwa wù kò máa níbà kábíyèsí ọba tá orí tá kí wá kọrin fún iléeṣẹ́ Kaftan fún bàjẹ́ lọ́lọ́lọ́run wọn iwájú ilẹ̀ ó máa lọ iwájú ilẹ̀ ó máa lọ Kaftan TV onímọ̀ iwájú ó máa lọ. Àmì àṣẹ Èdùmàrè ọba tí ó fún yín ní ohùn tí ó ń dùn mọ́ gbogbo ọmọ aráyé létí bó ṣe jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń kọ́ báyìí lè èmi mú jólé agbára ọba náà ní gba òyìn láṣẹ Èdùmàrè gbogbo ibi tí ẹ lérò pé ẹ fẹ́ dé nídìí iṣẹ́ orin yìí lọ́lọ́run amòyìn débẹ̀ ẹ wá jẹ́ kí a tún wò báyìí nígbà tí Ọlọ́run ti ní kí ẹ bẹ̀rẹ̀ lọ́dún díẹ̀ sẹ́yìn àwọn tí ẹjọ́ ń ṣiṣẹ́ papọ̀ bí a sì mọ̀ pé iṣẹ́ orin kò ṣeé dá sí ọgbọ́n òun lẹ fi ń yọ síra wọn torí pé kò sí bí èèyàn ó ṣe pọ̀ tí olórí ó wà tá à ní rí kàndánù rẹ̀ sí àbí júdásì nínú ọmọ ẹ̀yìn ọgbọ́n òun lẹ fi ń ṣe tó fi jẹ́ pé àwọn tí ẹjọ́ ń ṣiṣẹ́ papọ̀ ìrẹ́pọ̀ wà. tó ṣẹlẹ̀ kò sí kó má rí bẹ́ẹ̀ lóòótọ́ ọgbọ́n ni pàápàá jùlọ àwọn onílù nǹkan téèyàn ń kó káàkiri lẹ́gbẹ́ orin náà so ọgbọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá ti jọ́ máa gbà so tí ó dẹ̀ òye ayédèyé á máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ so pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà lọ́gbọ́n tí mo lè ní mò ń lò tí mo fi ń kó yọ ní gbogbo àyíká yìí tó jù bẹ́ẹ̀. Nínú àwọn tí ẹ ti jọ ṣeré papọ̀ àbí àwọn ọmọ tí Ọlọ́run ní kí ó ti ọ̀dọ̀ yín jáde ǹjẹ́ ẹ lè dárúkọ díẹ̀ fún wa. Alhamdulillah so inú wọn ni Àpèkẹ́ Èdè Àrà so òun náà ti wá sí Kaftan TV rí so bóyá last year àbígbà o so Àpèkẹ́ Èdè Àrà so lára àwọn tọ́lọ̀ ń sọ pé àwa náà ń wò tó jẹ́ pé látara wa ni so Ubu Nabi so àwọn méjì ni mi tó jẹ́ tí wọ́n táwọn náà jáde lára mi. ọba tí ó ti gbé yín ga kò ní gbé yín wálẹ̀ o. àmín ọba tó gbé yín kò ní gbé yín wálẹ̀. Ǹjẹ́ ẹ ní àwọn tó pé tẹ bá tẹ fẹ́ lọ sóde eré tó jẹ́ live play tí wọ́n á tẹ̀lé yín lọ tí wọ́n máa bá yín gbé orin àbí ẹ kàn máa lọ yáyàn àbí àwọn èèyàn tó ń bá fún yín níbẹ̀ náà lè máa ń lò. Alhamdulillah a ní Alikodiri Islamic Musical Organization so tó jẹ́ pé àwọn so ó comprises oní ìjìtá gbogbo wọn mú ní so tó yẹ pé ta bá ní live. Ǹjẹ́ ó tẹ̀ wá ní nǹkan kan tẹ́ ń pòpọ̀ lọ́wọ́ bí ó tẹ̀ wà ní kitchen lọ́wọ́ tẹ́ ń fata sí tẹ́ ń fèèyàn sí pé ẹ̀ ń gbé kaná fáwọn olólùfẹ́ yín pé kò pẹ́ kò ní jìnnà tí ẹ fi gbé orin tuntun mìíràn jáde ǹjẹ́ ẹ tiẹ̀ ti ń ṣètò ẹ̀ bẹ́ẹ̀ ni ó wà ó kéde abiyamọ motherhood so motherhood ni àkọlé abiyamọ so mo dedicate ẹ̀ fún màmá mi kọ́lọ́n bá mi fọ̀run kẹ́ so ní title. Torí àkókò àti ń kó wa ní papamọ́ra kò sí bẹ́ẹ̀ yóò ṣe yà sí ọ̀nà kan tí ò ní ní ìdojúkọ tó pọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká wò ìyàwó tí ẹ fẹ́ àti àwọn òbí yín bí ẹ ṣe ṣàlàyé pé ìyá ti di olóògbé kọ́lọ́n bá fọ̀run kẹ́ wọn ojú wo ni wọ́n fi wò ó àti pé àwọn ìkúnlọ́wọ́ wo ni wọ́n ṣe fún yín láti rí dájú pé ẹ tẹ̀síwájú nílànà orin. Alhamdulillah mo kọ́kọ́ dúpẹ́ púpọ̀ fún àwọn olólùfẹ́ mi àwọn fámílì mi torí kò sí nǹkan tí mo gbé kalẹ̀ láyé tí wọn kì í kún mi lọ́wọ́ pàápàá jùlọ mo dúpẹ́ lọ́wọ́ ìyàwó mi náà fún àdúrótì so mo dúpẹ́ fọ́lọ́run so wọ́n really support mi dáadáa both financially spiritually so gbogbo ẹ̀ ni wọ́n fi ń wọ́n bá mi dá
ẹ ṣe bí ẹ ṣe darapọ̀ mọ́ Ayinla Agbára lẹ́nu ẹ wá jẹ́ kí a wò ìmọ̀ràn wo lẹ ní fún àwọn tí ẹ jẹ́ olórin tí wọ́n ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ àti àwọn tí ẹ jọ wà ní sàwárù kan náà kí lẹ rò pé ó yẹ kí wọ́n fi kún orin kí lẹ rò pé ó yẹ kí wọ́n yọ kúrò pàápàá jùlọ nínú orin ẹ̀sìn. Naam, ìmọ̀ràn mi fún olórin tó ṣẹ̀ ń bọ̀ àti àwọn tí a jọ jẹ́ olórin. So nǹkan kankan wà tí ò sí inú orin tẹ́lẹ̀ ó ti wọ̀ ń sìn yìí ó ní ìgbéraga mọ́tómọ́tó. So gbogbo ẹni tó bá fẹ́ jẹ́yàn kódà kó má ṣe inú orin nìkan ẹ jẹ́ ká jìnnà sí ìwà mọ́tómọ́tó. Èmi ni mọ́tó báyìí ó máa ń gbéyàn sílẹ̀. So kéèyàn dẹ̀ ní ìwà àti gbogbo èèyàn máa ń ga. Olórin míì wọ́n máa wọ́n àbí wọ́n máa láwọn fẹ́ á máa ga pábí wọn kì í ṣe bẹ́ẹ̀ yẹn. Àwọn tó já ṣáájú àwọn gan ṣe dáadáa. So olórin tó bá ń bí lẹ́yìn àti tàjọ jákèjì ó jìnnà sí ìwà ìgbéraga torí ìgbéraga yẹni sánlẹ̀. Torí àkókò wa tó ti lọ wù mí kí a béèrè ìbéèrè tó pọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kí n sáré ju eléyìí mọ́ kí a tó kúrò nílé agbára. Níjọ́ kan tí ẹ lọ ṣeré tó yẹ pé inú yín dùn lọ́pọ̀lọpọ̀ dẹ̀ níjọ́ kan tẹ́ wò pé ṣé mi ní fi sí orin ilẹ̀ ẹ sáré bá wa yànnàná méjèèjì yìí láàrin ìṣẹ́jú kan. Bẹ́ẹ̀ni ó wà kí n sọ ìjọ́ kan náà ní méjèèjì ṣẹlẹ̀ fún mi. So ìjọ́ kan náà méjèèjì ṣẹlẹ̀. So ó ní máníjà mi ti gba show kan kò dẹ̀ sọ fún mi. So èmi ní kí n máa lọ sí ibi tí mo ti ń serve ń gbà yẹn níjọ́ Sunday pé kí n lọ resume iṣẹ́ níjọ́ Monday. So ní kó ẹnìyẹn kan wọlé ẹgbẹ́ àmà pé ní ẹjọ́ àpè yín sókè fún mi ṣé máníjà yóò ti ṣe fún mi mo fi gbogbo boys adébẹ̀ adélu yẹn ní ẹgbẹ́ ẹgbẹ́ náà. So bá a ṣe débẹ̀ bàbá la program ibẹ̀ ó bá mi ó ṣe mí bá kó pé àgbègbè mi wọ́n ti standard ẹ mọ̀ olórin tó ti ń lo orin ẹ bá bá wọn ṣe títà kékeré ẹ̀mí mi kàn ní ìdúró pé kí n fọkàn tán Ọlọ́run lórí tó fẹ́ tuntun sílẹ̀ ọmọ mi àpèkéde àárọ̀ wa àti máníjà mi mo ní kí gbogbo àwọn oníbì yẹn máa lọ. Ìgbà tá a dúró tó parí program tán àwọn 3 péré mú bí mo ṣe ní kí n wá kọrin ìyẹn sálùlù síkwẹ́ǹsì báyìí kò jó nínú ìjọba ní mo fi kọrin àwọn 3 yẹn dẹ̀ owó mi ń parí nídìí ìníṣẹ́ inú mi wọ́n gbé béèlì jáde owó tí mo kó kúrò bẹ́ẹ̀ yẹn ìṣe kékeré so pé èèyàn 3 péré lè náwó fún mi kúndẹ̀ kí n gba ojú sóòlá òun ọjọ́ kan ní méjì sẹ́ẹ̀tì. Téèyàn bá ti rí sùúrù ohun gbogbo ni ó ní Ọlọ́run á túbọ̀ máa gbé yín ga ju gbogbo ibi tí ẹ béèrè lọ gbogbo àwọn tí wọ́n ti jẹ́ Ọlọ́run nípè tí ẹ ṣàlàyé bóyá ìyá ni àti àwọn bàbá grandpa grandma Ọlọ́run á bá fọ̀rùn kẹ́ wọn. Títí ìgbà míì tí a tún máa gbé yín wá àbí tí a tún máa bá yín sọ̀rọ̀ lórí ètò yín ètò wa Káàárọ̀ Oòjíire inú wa dùn pé ẹ darapọ̀ mọ́ wa lówùúrọ̀ yìí lórúkọ èmi àti Gbénga Sàláù àti gbogbo àwọn lọ́gàlọ́gà ní àfikì yín pé àjíǹde ara máa jẹ́ ọba tí ó ti ń fún yín ṣe kò ní padà lẹ́yìn yín. Ẹ bá wa kí àwọn olólùfẹ́ yín kí a máa fi yún ṣe ìlọ lórí ètò. Ẹ ṣé àdúpẹ́ ẹ̀yin olólùfẹ́ wa àdúpẹ́ ṣé ẹ̀yin ò ní sábàbí re wárọ̀fà náà umọ̀ká náà àlìyá ọlọ́run ọba àsàn yín ní ẹ̀san re ẹ ṣé ẹ̀yin olólùfẹ́ mi tó ń pè ọ́. Àmì àṣẹ Ọlọ́run á san gbogbo wa lẹ́san lórí. Ẹ̀yin aráalé ni ẹ ti gbọ́ tí àlejò wa ti bá wa sọ olórin Islam ni wọ́n jẹ́ wọ́n sì sọ àwọn àyè tí wọ́n ti lè kọrin ibi tí wọ́n bá ṣe orin dé àti ibi tí wọ́n ń bá lọ. Ọlọ́run á jẹ́ kí gbogbo wa kí á dé ilẹ̀ ìlérí kì í dùn kó pọ̀ sókè báyìí lọ ọbẹ̀ ògè torí pé tí ń bá relé aya mi á sọ̀rọ̀ kódà àwọn alámúlégbè mi wá ní ọmọ Balógun sí òsì nǹkan. Orúkọ mi ò yí padà Balógun Tajudeen Aládé yín náà rí ọmọ ẹlẹ́dẹ̀ mọ̀ pé àgọ́gọ́ níbi tí a ti ń jẹ́ lálàsọ́ tá a ti ń fi ọjọ́ gbogbo dàbí ègbè tẹ́ bá tó pè mí ní ọmọ àrẹ̀sà dúdú lẹ́gbọ́n pupa làbúrò kò bàjẹ́ mi á ní ẹ fi létí ẹ mọ́ fi sí ọkọ mi láíláí ẹ lè pè mí Bálótẹ́ẹ̀kì omi ẹ̀kọ́ náà ní títí gbà mí tí mo wá sojú mo máa wòran yín ẹ̀yin ní mo bá èmi ní mo wá láṣẹ Èdùmàrè ó dàbọ̀. ẹ̀yin aráalé ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ ojú tẹ́ fi ń gbọ́ wá kò ní di títí ìgbà mìíràn tí a tún máa wá tójú mú máa wòran yín lèmi ọmọ yín olólùfẹ́ yín Olúwagbémiga Olúwagbémi Sọlá Sàláù dágbére fún yín lórí ètò láàárọ̀ ìpè ó dàbọ̀. Àti èmi Balógun Tajudeen àti Gbénga ọmọ Sàláù àti àlejò wa tí wọ́n darapọ̀ mọ́ wa lẹ́ni Azakiu Muhammadu Raji Ọláyíwọlá láǹkì gbogbo ẹ̀yin olólùfẹ́ ilé iṣẹ́ Kaftan television pé àjíǹde ara máa jẹ́ ó dàbọ̀. àìrí àìná àtẹ̀gbà rẹ̀. bí wọ́n pẹ́ tó sùn lánàá torí
ojúmọ́ bá ti mọ́ olóko amọ́kọ́ bọ́ọ̀yẹ́ bálà olódò agbákèrèǹdòrodò lọ pọn mi káàárọ̀ oòjíire bí nìyẹn Yorùbá ń kíra wọn káàárọ̀ oòjíire lórí ìkànnì Kaftan TV Yorùbá àgbà ló tó rò ó lọ ọba ló tó yẹn ìrìn fọn káàárọ̀ oòjíire àjíbùmọ̀ omi ọgbọ́n fún gbogbo tèwe tàgbà ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́ wa lábala láṣọ àlùbọ́sà abala àkọ́kọ́ labala ìròyìn ní yàjóyàjó tí abala ọ̀rọ̀ ilẹ̀ adúláwọ̀ jẹ́ abala ẹlẹ́ẹ̀kejì agbo amúlùdùn labala kẹta ìmọ̀ràn ìlera labala kẹrin abala bó ṣe ń lọ labala tí lámèyítọ́ ìlú yóò ti wà níkàlẹ̀ láti máa yànnàná gbogbo bó ṣe ń lọ lórí ètò agbo àwọn òṣèré ńkọ́ ó kù báyìí nìbọn ro káàárọ̀ oòjíire bẹ̀rẹ̀ láti aago 7 sí aago 9 òwúrọ̀ wákàtí 2 gbáko láti ọjọ́ ajé Monday tó fi di ọjọ́ ẹtì Friday káàárọ̀ oòjíire àkànṣe ètò fún gbogbo ará ìlú káàárọ̀ oòjíire àkànṣe ètò fún gbogbo ènìyàn.